showcasing African entertainment. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وأصحابه إلى يوم يرث الله الأرض ومن عليها وهو خير الوارثين. adúpẹ́ fún Ọlọ́run àfihàn fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ Ọlọ́run tí ò ní tán kó máa bá ànábì àti àwọn ará ilé àti àwọn sàhábà àti àwọn tábìín tí wọ́n gbaṣẹ́ lẹ́yìn wọn. Ìkẹ́ Ọlọ́run kó máa bá gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ti lọ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bá Sheikh Adam àti gbogbo àwọn àlùfáà lápapọ̀ tí wọ́n ń jíṣẹ́ Ọlọ́run ní gbogbo àgbáyé. Bàbá Kamaluddin Al-Adabi Ọlọ́run bá kẹ́ wọn, bàbá Yusuf Al-Arugbaji Ọlọ́run bá kẹ́ wọn, ó fi kárí gbogbo àwọn àlùfáà àwọn ẹni Ọlọ́run tá a lè dárúkọ tán. Bàbá wa Sheikh Imran Fasasi Ọlọ́run bá kẹ́ wọn, wala la ilaha illallah. tó wá fi dórí gbogbo àwọn àlùfáà wa tí wọ́n kù lórílẹ̀ tí wọ́n gbéṣẹ́ Ọlọ́run dání. Bàbá wa Habib al-Malayin àlékún àlàáfíà ara tẹ̀mí gígùn Ọlọ́run kó bá ṣe fún bàbá, wala la ilaha illallah. Bàbá Sheikh Mashood Ramadan Jibril Al-Amir Al-Kitwi Ọlọ́run ṣàlékún dáadáa fún bàbá. Bàbá wa Sheikh Abdul Wahab Zubair Al-Gemawi Ọlọ́run kó ṣàlékún dáadáa fún wọn àti gbogbo àwọn àfáà wa tá a lè dárúkọ tán nítorí àsìkò. Ọlọ́run kó má ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan. Ọlá Qur'anil Azim. Àláfíà Ọlọ́run ìbùkún Ọlọ́run kó máa bá gbogbo àwa olólùfẹ́ nílé àti lẹ́yìn odi. Àláfíà Ọlọ́run ìbùkún Ọlọ́run kó máa bá wa. A kí gbogbo wa kú òǹgbẹ, a kú rọ́jú, a kú wa kú bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run ó jà bá níbi tó lérè, ní fi ibi panú lásán. Wala la ilaha illallah wala Qur'anil Azim. Èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín Al-Imam Yusuf Abdulaziz náà ni àndétí sí ìgbọ́ yín ní ilé iṣẹ́ wa Moondew TV, èyí tó jẹ́ wípé kò sírú rẹ̀. Ẹyẹ tí ó ṣe bí àṣá ó ṣọ̀wọ́n, ìmọ́lẹ̀ tí ó ṣe bí òṣùpá yóò múra. Òun náà ní ilé iṣẹ́ wa Moondew TV. Ẹ ṣáà máa gbọ́ wa, kẹ́ máa wò wá, ẹ subscribe, kẹ́ máa fún gbogbo àwọn ètò tó bá ń jáde ńbẹ̀, àwọn ètò tó jẹ́ pé ó mú làákàyè wá, tó sì ti ń kọ́yàn, ó ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn, ó sì ń kọ́yàn lẹ́kọ̀ọ́ báwo lèèyàn ṣe gbáyé, báwo lèèyàn ṣe ṣe dáadáa. Òun náà ni. Ẹ má yí kúrò nígbà kọ̀ọ̀kan o, ẹ máa wà pẹ̀lú wa àtọ̀sán àtòru. Ọlọ́run wọlé orúkọ wa tí ń jẹ́ Moondew TV. Ọlọ́run jẹ́ kẹ́yìn náà máa ga sí i. Ọlá yín ò ní wálẹ̀, àpàdà sí aburú ò ní kàn yín. Wala la ilaha illallah wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Lẹ́ni tí a bára wa sọ̀rọ̀ lé lórí, òun náà ni àwọn ọlá tí ń bẹ nínú Ramadan. Kí ló yẹ kéèyàn máa ṣe nínú Ramadan bí a ti wà nínú àwẹ̀ yìí? Àwọn kan ló yẹ kéèyàn múra sí. Kí ni ànábì Muhammad sallallahu alayhi wa sallam, kí ni ànábì máa ṣe nínú àwẹ̀ Ramadan? Fadlu Ramadan, ọlá tí ń bẹ fún àwẹ̀ Ramadan. Li Ramadan fadailun azima wa mazayan adida lam takun li ghayrihi min ash-shuhur. As-sadaqa qala sallallahu alayhi wa sallam afdalu sadaqati sadaqatun fi Ramadan. Àwọn tí ó yẹ ká máa ṣe ó pọ̀ nínú àwẹ̀ Ramadan yìí, ṣùgbọ́n a kàn yan bíi mẹ́rin àbí márùn nínú ẹ̀ léyìí tí ànábì máa ń dún ní mọ́ tó máa ń ṣe àti èyí táwọn náà bá wá lágbára tó yẹ káwa náà máa ṣe. Àkọ́kọ́ nínú ẹ̀ òun náà ni sàárà. Wọ́n ní ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ànábì a máa ṣe sàárà tó pọ̀ nínú àwẹ̀ Ramadan. Ó máa ń ṣe sàárà nínú ọjọ́ lásán náà, nínú oṣù lásán náà, ṣùgbọ́n èyí tó pọ̀ jù tánàbì máa ń múra sí, kódà tó máa ń fàṣejù sí, òun náà ni nínú oṣù Ramadana. Sàárà wa lọ lóríṣiríṣi. Ìtọ́lọ́run bá fún yàn lágbára, lówó, ní ọlá, ní gbogbo tí yàn lè fi dá sí tọ́lọ́run, òun náà ni kéèyàn fi dá sí nínú àwẹ̀ Ramadana. Láwọn ọmọ òrukàn, láwọn opó, láwọn aláìní. Irú prógámù wa táwa náà ń ṣe ní Moondew TV yìí, èèyàn lè sponsor rẹ̀ inú dásí tọ́lọ́run, inú sàárà náà ló wà. Pétọ̀ ẹgbà iye báyìí, torí pé bẹ́ẹ̀ tí ń gbọ́, bẹ́ẹ̀ tí ń wò wá, owó náà ló ń jẹ́ kẹ́ ẹ máa gbọ́ wa, owó náà lẹ fi ń wò wá, owó náà ò sì ní tán. Ọláyà nẹ́bà Muhammad. So inú àwẹ̀ yìí ànábì a máa ṣe sàárà tó pọ̀. Ẹ jẹ́ káwa náà gbìyànjú gbogbo ọ̀nà tọ́lọ́run bá fi fún wa lágbára. Àwọn èèyàn nínú àwẹ̀ Ramadan ẹ rí àwọn míì máa ń fún yàn lẹ́wọ̀n ẹ̀bùn ní ilẹ̀, láṣọ, ní Al-Qur'an,
ní àgé ní gbogbo nǹkan tí èèyàn mọ̀ yìí pé ẹ̀sìn níìdì àti ìjọ́mọnìyàn tó níìdì òun náà ni àwọn èèyàn máa ń ṣètọrẹ ẹ̀ bẹ́ẹ̀ ni káwa náà múra sí gbogbo tí èèyàn bá ṣe fọ́lọ́run òun náà ni kì í gbé òun náà sì lè ní ṣe àkáǹtì lórí ẹ̀ mo fẹ́ kẹ́ gbọ́ àárín ìyẹn yé dáadáa jàmáà sọ́dákọ̀ tí èèyàn bá ṣe sàárà tí èèyàn bá ṣe ní tọ́lọ́run tànábì kò ní ṣèṣirò lórí ẹ̀ so bẹ́yẹn ná 10 million bẹ́yẹn ná 100 million nítorí tọ́lọ́run nítorí tànábì nínú àwẹ̀ Ramadan yìí kò ní ṣèṣirò ẹ̀ àti lẹ́yìn Ramadan ṣùgbọ́n kéèyàn wá ṣojú kòkòrò kéèyàn jẹ́ kó pọ̀ nínú àwẹ̀ Ramadan wọn ni anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi a máa ṣe sàárà tó pọ̀ nínú àwẹ̀ Ramadan nínú àwọn ẹ̀kọ́ tó wà nínú àwẹ̀ Ramadan nìyẹn káwa náà gbìyànjú káwa náà ká máa ṣe ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ládùúgbò wa ní mọ́ṣáláṣí wa ní tí bá ń jẹ wọ́n yà ká gbìyànjú káwa náà ṣe ọlọ́run kó mọ́ṣáláṣí rọrùn fún wa ọlọ́run kó gbà ní ìbádà ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ kìyàmù lẹ́yìn kéèyàn dìde lóru kó máa yan náfìlà ó dáa pípọ̀ nínú àwẹ̀ Ramadana yàtọ̀ sí ọjọ́ lásán kéèyàn jẹ́ káṣejù tún wọ̀ nínú àwẹ̀ Ramadana yìí bí ó bá ti yan náfìlà raka mẹ́wàá kó tún yan 20 raka kó tún yan 30 raka bí èèyàn bá ṣe lágbára òun náà ni kéèyàn ṣe wọn dá anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní man qama Ramadana imanan wa ihtisaban gufira lahu ma taqaddama min sanbihi sallallahu alayhi wa sallam anabi ní ẹni tó bá lè gbìyànjú tó lè rọ́jú ṣe pé èèyàn rọ́jú náà ni gbogbo ọ́zúlìn tá à ń ṣe tá à ń lọ wá báwa náà ti jẹ tá à ti mú bá a ṣe géèyàn ṣe pé à ń rọ́jú ṣe náà ni kò sí nǹkan tó rọrùn so téèyàn bá wá lè rọ́jú téèyàn lè dìde lóru téèyàn yan náfìlà lẹ́yìn ìgbà téèyàn ti gbàwẹ̀ lọ́sàn-án èèyàn wá dìde lóru yan náfìlà anabi ní ẹni tó bá lè ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́nìyẹn ti ṣẹ̀ bóyá lára ibi iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ ni bóyá lórí bísínẹ́sì ni lórí àwọn ìrìn kan tá a rìn ni anabi ní Ọlọ́run ṣàmójúkó ẹ̀ṣẹ̀ yẹn fún ẹ rí jàmá ṣe rí pé oore ni fún wa tó ẹ jẹ́ ká gbìyànjú lóru ká má fi gbogbo òru wa ẹ má jẹ́ àfi sùn ká gbìyànjú ká yan náfìlà nínú àwẹ̀ Ramadana léyìí tó pọ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ tilawatul Qur'an ká máa ka al-Qur'ani nínú àwẹ̀ Ramadana sunna nabà Muhammad sallallahu alayhi wa sallam anabi ní idh kana sallallahu alayhi wa sallam yuksiru min tilawatil Qur'an fi Ramadan wa kana Jibrilu alayhi salam yudarisuhu sallallahu alayhi wa sallam wọ́n ní nínú àwẹ̀ Ramadana anabi a máa ka al-Qur'ani lọ́pọ̀lọpọ̀ tó bá ti parí ẹ̀ láti bẹ̀rẹ̀ yóò parí ẹ̀ dópin yóò tún bẹ̀rẹ̀ anabi a máa ka Jibrilu a máa wá tún al-Qur'ani kà fún anabi Muhammad sallallahu alayhi wa sallam nínú àwẹ̀ Ramadana kí ló fà á anabi ní bí yàn bá ń ka al-Qur'ani ìmọ́lẹ̀ a máa sọ̀kalẹ̀ sí yàn lára ìmọ́lẹ̀ yóò máa bẹ lára yàn yóò máa bẹ lójú yàn àánú yóò máa bẹ lára yàn so ayé káwa náà ṣojú kòkòrò nínú àwẹ̀ Ramadana yìí ká máa ka al-Qur'ani àwọn tá a bá máa lárúbáwá ẹ jẹ́ ara English Quran ká máa kà á àwọn tá a bá lè ka English kára ti Yorùbá ká máa kà á àwọn tá a bá tún wá lè ka Yorùbá ẹ jẹ́ wà níbi tí wọ́n bá ti ń ṣe wáàsí nínú àwẹ̀ bóyá nu tẹ̀fsírì ni ká máa gbọ́ tẹ̀fsírì nínú àwẹ̀ kó má jẹ́ fíìmù nìkan náà láà máa wò nínú àwẹ̀ ká máa wo fíìmù tí ó dẹ́ṣẹ̀ sí wa lọ́rùn tó ti yé nìsín nínú àwẹ̀ nínú àwọn nǹkan tó yẹ ká máa ṣe nínú àwẹ̀ Ramadana lélẹ́yìí ẹlẹ́ẹ̀kẹrin nínú ẹ̀ òun náà ni umratu fi Ramadan ta'dilu hujjata ma'in sallallahu alayhi wa sallam anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi ní ẹni tó bá ṣe umra nínú àwẹ̀ Ramadana gẹ́gẹ́ bí àwọn kan ṣe máa ń sábà gba inú àwẹ̀ làwọn máa ń lọ umra wọ́n fi kọ́ ṣe ọ̀rọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi ní ẹni tó bá ṣe umra nínú àwẹ̀ Ramadan ó dà gẹ́gẹ́ bí ẹni tó ṣe áájì ẹni tó bọ́ wọn anabi láyé tó ṣe áájì pẹ̀lú wọn anabi Muhammad òun ni ẹ̀rí oore ńlá ni téèyàn bá ṣe irú àwọn nǹkan báyìí ládàá pọ̀ níbẹ̀ téèyàn ó lọ bẹ́lọ̀ nílé Ọlọ́run téèyàn ó lọ jírẹ̀bẹ̀ níbi tó èèyàn kù sí Ọlọ́run yáàfì mi níbi tí mo kù sí orí báyìí tó ṣe é fún mi nínú àwọn nǹkan tó yẹ ká ṣe tọ́lọ̀ ń bá ní kówó wà tá a lágbára àwa tá a bá jólówó tó yẹ ká máa ṣe nínú àwẹ̀ Ramadana ni ẹlẹ́ẹ̀karùn nínú ẹ̀ al-intikaf anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi a máa ṣe intikaf nínú àwẹ̀ Ramadana léyìí tó yẹ pé tí Ramadana bá ti fẹ́ parí anabi a máa ṣe intikaf ṣe yé nìsín so ó dá káwa náà gbìyànjú káwa náà lè ṣe so ládàá wà ń bẹ oore wà ń bẹ fún wa kí ni intikaf èyí ó kàn wà níbi kan tí ò ní jáde síta yóò mọ tìláwà al-Qur'ani náà ni yóò mọ ronú pọ̀ Ọlọ́run so inú àwọn nǹkan báyìí yóò ń jẹ́ kéèyàn máa súnmọ́ Ọlọ́run ó ń jẹ́ káàánú Ọlọ́run súnmọ́ yàn ó ń jẹ́ kí gbígbà àdúrà wà pẹ̀lú yàn téèyàn bá ń gbìyànjú téèyàn bá ń ṣe torí pé ààwẹ̀ yìí ẹ̀ẹ̀kan lọ́dún ni gbogbo bí yàn bá ti lè gbìyànjú téèyàn lè bẹ Ọlọ́run téèyàn lè ṣe sàárà èèyàn lè pa àwọn àfáà ẹ bá ń sọ al-Qur'ani kalẹ̀ kí wọ́n ka al-Qur'ani fún yàn gbogbo ọ̀nà
kéèyàn wá public lecture kéèyàn ó di public lecture tó inú ọ̀nà tó yẹ pé èèyàn ó dáná fáwọn èèyàn táwọn èèyàn ó jẹun ìṣínú níbẹ̀ kó tó di pé wọ́n lọ àbí kí wọ́n gba takeaway tí wọ́n lọ ọ̀nà oríṣiríṣi ònìyàn fi wújú orí nínú àwẹ̀ ramadana tó gbogbo àwọn nǹkan tá a kà sílẹ̀ yìí ló dáa kéèyàn gbìyànjú kéèyàn ṣe nínú àwẹ̀ ramadan ó máa ń jẹ́ kí ládàá yẹn kún yóò tún pọ̀ ju kéèyàn gba àwẹ̀ nìkan lọ tó kì í ṣàwẹ̀ nìkan lèèyàn gbà nínú àwẹ̀ ramadan ọlọ́run kó má ṣàṣe rọrùn fún ẹnìkọ̀ọ̀kan wa. bákan náà makiro ato sọ̀hún àwọn nǹkan tá a fẹ́ kálá àwẹ̀ ṣe nínú àwẹ̀ ramadan àwọn nǹkan tá a fẹ́ kálá àwẹ̀ ṣe àwa náà ti mọ̀ àfà ká tó mọ dárúkọ ẹ̀ àwa náà ti mọ̀ tó da àwa náà ti mọ̀ tí ò da ṣùgbọ́n ká mẹ́ńṣọ̀n bíi méjì àbí mẹ́ta fún wa káwa náà wá máa ro àwọn ìyókù tá a ti máa ń gbọ́ ní wàásí yẹn káwa náà ká jìnnà sí i ó da púpọ̀. al-mubalagatu fil madmada wal istinshaq indal wudu'i kéèyàn fẹ́ ṣàlùwàlá nínú àwẹ̀ ramadan ó wá gbómi àfà ó wá fomi sẹ́nu ó wá yọnu títí láàrin 2 minutes kò tú omi síta kò tú jáde padà ṣe mọ̀ pé mistakenly ó lè gbé omi yẹn mì tí ó yé nìsín irú àwọn nǹkan bẹ́ẹ̀ a fẹ́ kó wáyé nínú àwẹ̀ ramadana. bákan náà èèyàn fẹ́ ṣàlùwàlá ó wá fomi símú ó wá ń fomi sí ó wá ń fa omi símú tí ẹ kó fún síta padà tí ó yé nìsín kò fún síta ó wá ń dùn mọ́ ó wá ń ṣe bẹ́ẹ̀ ní òun ṣàlùwàlá náà ni èèyàn ti ń jáwẹ̀ díẹ̀díẹ̀ nìyẹn o so a fẹ́ kí irú àwọn nǹkan báyẹn wáyé nínú àwẹ̀ ẹ rí i pé àwẹ̀ ramadana gbogbo ara wa ní ihò tó já sí wípé kò síbi tá a bá fomi sí bẹ̀ tí omi ò ní dé ara wa tí ò ní dénú wa lẹ́yìn ìtàwọn àfọ́ ẹlẹ́sìn tí wọ́n gbé kalẹ̀ yìí pé téèyàn bá rí i pé àwẹ̀ fẹ́ máa gbòyàn tó wá mú bí òòyì wá fún wa tó jẹ́ pé ara wa ń wíìkì gán tó jẹ́ pé ó ti fẹ́ mọ bí nǹkan míì sí wa lára wọ́n ní ká lọ ṣanra tá a bá ti ṣanra á rí para owó wálẹ̀ ó yàtọ̀ sí kéèyàn fomi sẹ́nu kó wá má tètè tú síta àbí kéèyàn máa fomi símú kó má fún síta padà àfẹ́ kí irú ilé ìṣẹ̀lẹ̀ nínú àwẹ̀ ramadan. ẹlẹ́ẹ̀kejì ìdámàtú nadhar bí shahwati ila zawja bá ṣe máa ń wúra wa kí ààwẹ̀ tó dé àwa ọkọ àtìyàwó ṣe yé nìsín tẹ́ pé àmọ́ ó ti ní bá ṣe máa ń pe dictation fúnra wa bá ṣe máa ń fúnra wa ní sign léyìí tí a bá fẹ́ ṣe tọkọláyà ká má jẹ́ kúrò ẹ̀ kó wáyé nínú ààwẹ̀ ramadana. ọ́gìn wa tá a bá fẹ́ ọ́gìn ara kó bẹ́ẹ̀ à ń lọ ibi iṣẹ́ àbá fẹ́ kíra wa nígbà tá a dé ibi iṣẹ́ ká má jẹ́ ó pọ̀ jù nínú ààwẹ̀ ramadana so inú àwọn nǹkan tá a gbọ́dọ̀ ṣọ́ra fún ni. ẹlẹ́ẹ̀kẹta alamsu bilyadi lilmara'a aw mubasharatuha biljasad ó fẹ́ ra ọsàn ó wá pọ̀ ọmọ ọlọ́sàn ṣe ẹ̀yin náà ti mọ gbogbo níta máa ń dẹ́wọ̀n yẹn ó fẹ́ ra ọsàn ó tún wá ọmọ ọlọ́sàn ti sọ̀kalẹ̀ ó wá mọ́ ọmọ ọlọ́sàn dání pé tí ẹ ṣe ìyàwó ẹ̀ fa bó lọ́wọ́ ẹ̀ ṣe wá soft yìí bọ́wọ́ ẹ̀ ṣe soft ọsàn yẹn náà mọ̀ soft bẹ́ẹ̀ ọsàn yẹn náà mọ̀ dùn bẹ́ẹ̀ àfẹ́ kálàwẹ̀ ṣe ti yé wa nísìnyí kódà bí èso ọmọ ọlọ́sàn ká ṣọ́ ẹnu wa nínú àwẹ̀ ramadan ká ṣọ́ ojú wa nínú àwẹ̀ ramadan ká ṣọ́ ìṣesí wa nínú àwẹ̀ ramadan gbogbo tí ó bá àwẹ̀ wa jẹ́ tí ó bá jáwẹ̀ ẹ jẹ́ ká jìnà sí ìsọkúsọ ìwòkiwò ìgbọ́kígbọ́ ẹ jẹ́ ká jìnà sí nínú àwẹ̀ ramadan ọlọ́run kó má ṣàṣe rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa gbogbo gbìyànjú tá a bá ṣe níbẹ̀ ọlọ́run kó gbà ní ìbáàdà fún wa wàlá la ilaha illallah à ń pè wá ní gbogbo ẹ̀yin ẹrú ọlọ́run gbogbo ẹ̀yin tó nífẹ̀ẹ́ tọlọ́run tí ó yẹ pé ìfẹ́ tọlọ́run ló ṣàjọba lọ́kàn wa ẹ bá dá sétò tí à ń ṣe yìí nílé iṣẹ́ wa Mudiu TV gbogbo ohun téèyàn bá fi ṣe tọlọ́run bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa òun náà ni kò ní ṣèṣirò rẹ̀ so ẹ má jẹ́ kí owó tẹ́ ẹ ní ẹ má jẹ́ ó dejò mọ́ yín lọ́wọ́ pé ṣé tí n bá fún wọn ní 10 million bẹ́ẹ̀ yẹn tí mo fi sponsor program àbí mo ní kán fi ṣètọrẹ àánú ṣé kò pọ̀ ṣé owó mi ò ní tán summa billahi lazi la ilaha illa huwa owó wa ò ní tán yóò máa pọ̀ sí ni torí pé ọlọ́run kì í jẹ́ èèyàn gbé èèyàn ló máa ń jẹ́ èèyàn gbé èèyàn dẹgbẹ́ wa ló máa ń jẹ́ èèyàn gbé tó o bá ṣeré fóde ẹgbẹ́ ẹ ó lè má mà á ṣùgbọ́n tó o bá ṣe fọ́lọ́run ọlọ́run yóò dúpẹ́ fún ẹ owó yẹn ò ní tán yóò san ẹ́ lẹ́san láyé yóò san lórí àwọn ọmọ yóò san ẹ́ lórí iṣẹ́ yóò san lálùkìyámà tó bá tún wà nù sàré yóò tún san ẹ́ lẹ́san tó a pé gbogbo ẹ̀yin ọlọ́run gbogbo ẹ̀yin ẹrú ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin ẹ bá wa dá sí ètò wa ní ilé iṣẹ́ wa Mudiu TV kí ìlọsíwájú kó tún lè máa wá sí gbogbo ntọ́lọ́run bá fún wa lágbára kò sí tó kéré ẹ pè wá lẹ́yìn ètò sórí nọ́mbà wa sórí 08039447149 lẹ́ẹ̀kan sí 08039447149 ọlọ́run kó má ṣáà jẹ́ kí a jọ ní àṣepẹ́ ààwẹ̀ wa ọlọ́run kó gbà ní ìbádà fún wa
má jà fèbí panú lásán gbígbàdúrà tó wà ń bẹ àánú tó wà ń bẹ ọlọ́run kó ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa ìkẹ́ olúwa tí ń bẹ nínú oṣù òye àánú olúwa tí ń bẹ nínú oṣù òye má máa jẹ́ ó fi mí sílẹ̀ pín mí ní tèmi má máa jẹ́ ó fi mí sílẹ̀ pín mí ní tèmi ìkẹ́ olúwa tí ń bẹ nínú oṣù òye àánú olúwa tí ń bẹ nínú oṣù òye má máa jẹ́ ó fi wá sílẹ̀ pín wá ní tàwa má máa jẹ́ ó fi wá sílẹ̀ pín wá ní tàwa ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run tí ń bẹ nínú oṣù yìí ọlọ́run má jẹ́ ó fi wálẹ̀ ọlọ́run kójú ọmọ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa gbé ọlá la ilaha illallah ẹ bá wa subscribe sí Mudiu TV òun náà lẹ́tì máa jàǹfààní lọ́rọ̀ ọlọ́run lọ́pọ̀lọpọ̀ léyìí tọ́lọ́run fẹ́ léyìí tó bá súnà níbà Muhammadu sallallahu alayhi wa sallam àti ọ̀rọ̀ gbésí ayé tó yẹ kó yóò máa kọ́yàn lẹ́kọ̀ọ́ tí yóò máa rẹ́kọ̀ọ́ ńbẹ̀ ẹ bá wa subscribe sí Mudiu TV òun náà lẹ́tì máa jàǹfààní wa ẹ sì má yí kúrò nígbà kọ̀ọ̀kan ọlọ́run gbẹ̀yìn náà ga ọlọ́run orúkọ ilé iṣẹ́ wa tí ń jẹ́ Mudiu tí ń jẹ́ Mudiu sẹ́ẹ̀ ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ mọ̀ nira àpàdà sí aburú ò ní kàn yín ẹni tó ti gánú yín kò ní wálẹ̀ àwa tá a fẹ́ gòkè ọlọ́run gbé wa nìkọ̀ọ̀kan wa náà gòkè ọ̀là la ilaha illallah albarka alqur'ani tí wọ́n sọ̀kalẹ̀ nínú Ramadan ọ̀là la hawla wala quwwata illa billahi al-aliyyil azim aqulu qawla hadha astaghfirullah li wa lakum subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Mudiu TV, showcasing African entertainment.